téèyàn bá yó èèyàn máa ń panu ni. I don't understand what you're saying. Because they attacked every other room and my room was left untouched means I orchestrated the whole robbery? Irú àṣìṣe wo ló ṣe báyìí? Àṣìṣe ńlá gbà. Tani wọlé ẹ̀dúndẹ̀. Ẹ mọ̀ pé tílẹ̀kẹ̀ bá ti já báyìí àti rí padà ó ṣòro ni. Èmi tó jẹ́ pé kí n tó ná kan tán ìmí ti wọlé. Mo máa ti di alákìísà tán. Odù ọ̀run méjì ló jáde yìí. Kí ló fa gbogbo ilé báyìí? What is all of this? Ẹ fẹ́ pa mí. Ọmọ ọdún mélòó ni mí tẹ́ ẹ fẹ́ pa mí? Èmi kì yóò kú kankan bí kò ṣe yíyè. Kí ló dé tó lágùn báyìí? Ifá tó kí ó dé yìí ń wá mú mi. Ẹ pé. Ọlọ́run ò ṣe ó ti gbà. Sọ fún ọ̀rẹ́ rẹ kó tara kánkán. Késekése lọ̀rẹ́ rẹ rí. Kàsàkàsà ń bọ̀. Òun ò gbọ́dọ̀ wà ń bẹ́ẹ̀ lọ lọ́yọ̀ ìyóò náà tún léwu o.